bàbá ìwòrò. Ló fi bọ́ọ̀lù ṣeré. Àwò kí n do flesh. Òdìlé. Àwò kí n do flesh. Òdìlé o. Olóṣó làwa. Olóṣó làwa. Tó sówó. Olóṣó làwa. àwọn àgbà ṣe kinní kan wọ́n pòwe wọ́n ní àkókò òbí wọn ló sọ̀jù ṣe rádaràda. Orí mi ẹlẹ́dàá mi, ọmọ tó máa dójú tì mí má jò yá àṣàkà ní àwọn ọmọ mi. Èmi ti bí àwọn tó yẹ kí n bí, mo ti tọ́ wọn bó ṣe yẹ kí n tọ́ wọn. Èyí táwọn náà bá máa bí bá mi fún wọn tọ́. Orí mi ẹlẹ́dàá mi. Kò máa dá kí òbí máa wà kó jẹ́ pé òbí ni ọmọ ló ń tọ́jú òbí o láti kékeré. Kò máa dá kóbí wà kó jẹ́ wípé ẹnu ẹ̀ ò ká ọmọ tó bí. Kò máa dá kóbí wà kó jẹ́ pé ọmọ ló máa lọ wá nǹkan tó ìyá máa jẹ. Ọmọ tí ò tí tó lọ wá oúnjẹ tí ìyá máa jẹ kó jẹ́ ọmọ ló lọ wá fún. Kò máa dá kí òbí wà kán bímọ kó má jẹ́ wípé wọ́n lè dúró tọ́jú ọmọ. Òbí tó bá bímọ tí ò bá tọ́ tó jẹ́ ọmọ yẹn ló máa wá nǹkan tó máa jẹ, ọmọ yẹn ló máa wá bó ṣe máa mu, ọmọ yẹn ló máa wá nǹkan tó máa wọ̀. Kí nìyẹn ò dáa rárá. Àbọ̀ ẹ̀ ò dáa rárá. Àbọ̀ ẹnìkan tẹ rí yìí o. Ara kan tá à ń sọ fún àwọn tó ń ṣe sí tó kàn dédé bímọ tó lè bí nǹkan tó lè tọ́ ò lọ́kọ ò lọ́ ń bímọ púpọ̀. Àbọ̀ ẹ̀ rí o. Nígbà bùkátà bá fẹ́ wọ obìnrin lọ́rùn àbí tọmọ yẹn rí pé wọn tọ́jú òun dáadáa, àyàbọ̀ títì jẹ́jẹ́ fún rẹ̀. Àyàbọ̀ títì òbí tó bá rí ayé sí kírú àwọn ọmọ yìí máa kọrin nǹkan táwa àgbàlagbà tó yìí ń fi wá lẹ́nu àti pè tá a bá fẹ́ sọ̀rọ̀ ń gbà mí in public. Káwọn ọmọ yìí kan wá pé lága kan lanu gbàgà o kan pè yàmà. Débi pé ó proudly wọn ló lóṣó làwọn. Profession náà ni ẹ máa kú oríire. Ẹ kú oríire o. Olóṣó lẹ́yìn. Ẹ̀yin kì í ṣe kinní kan. Ẹni bọ́ọ̀lù ni. Ṣé ti bàbá yín náà bọ́ọ̀lù ni ẹ fi ń gbá bọ́ọ̀lù? Àwọn ọmọ yìí màmá bá yé jẹ́ kẹ̀. Lórí àpé ṣé content ni ká pe léyìí àbí kí ni? Ní ìtàn tọmọ yín máa bá lọ́la. Ní ìtàn tó jẹ́ wípé àwọn ọmọdọ́mọ yín gan á bá. Ní ayé tí Google ti ń tọ́jú nǹkan. Àwọn kan tí Google tọ́jú láti 50 years àmà yìí ń rí kàńsìn. Àbí 30 years. Àbí gbà wo ni Google bẹ̀rẹ̀? Àmà yìí ń ka tí Google dẹ́yìn lọ títí. Lẹ bọ́ta. Lẹ ń kọrú orin yìí. Ẹjọ́ yẹn ọkùnrin. Ṣé máa ń fẹ́ àwọn ladies sílé ni? Because mi rí nǹkan tó lè máa fóbìnrin irú confidence máa display madness báyìí. Ẹ má bínú madness lèmi rí sí o lórí social media. Ṣé máa ń fẹ́ wọn sílé ni? Because ó yẹ kán ro ọjọ́ ọ̀la wọn. Àbí mi ni mo dẹ̀ ro bẹ́ẹ̀ ni. Ẹjọ́ ọ̀jọ̀gbọ́n nǹkan tí mo rí ni mo ní kí n gbé wá yìí. Pé ojú mi nìkan kọ́ ló máa rí lè. Ẹ bá wa gbé yẹ̀ wò. Ojú tèmi nìkan náà kọ́ ni ó rí. Ìtorí rẹ̀ ni mo ṣe mú wá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì kẹ́ ẹ jẹ́ ká jọ rí. Àkókò òbí sàn ju ràdàràdà lọ. Béèyàn ò bá bímọ kó mọ̀ pé òun bí òun ò bímọ. Èwo ni kéèyàn bímọ pàpà ńlági. Láyé ìgbà kan àwọn ẹlẹ́mìí òkùnkùn náà ń pè lóṣó. Lára wọn la ti rí àjẹ́. Ṣùgbọ́n láyé tá a wà yìí àwọn kan ti gboṣó lọ́wọ́ àwọn olóṣó. Àwọn fúnra wọn náà wá ń jẹ́ olóṣó lásìkò tá a wà yìí. Nínú wọn làwọn máa pín àbí ìpabẹ́tẹ̀ ń wò lójú fọ́nrán lásìkò tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí. Àrẹ̀mú Olúwadámiláre o
bí n bá rírú eléyìí tí n bá mú wá sójú fọ́nrán yín. Ajẹ́pẹ́mi náà ti pẹ̀lú ọ̀bọ jáwùrà. Ní gbogbo àwùjọ káwùjọ tá a bá wà, ẹ jẹ́ kí gbogbo wa máa ronú ká sì máa lo ìjọ́mọnìyàn wa. Ká fi máa ṣe gbogbo nǹkan tá a bá ń ṣe. Àwọn tó wà lójú fọ́nrán tó ń kọrin ìkọkúkọ yìí, ìjọ́mọnìyàn wọn dá. Gbogbo àwọn tí bá wọn promote iṣẹ́ ẹ̀ka wọn, ìjọ́mọnìyàn wọn dá. Ẹ jẹ́ kí gbogbo wa kóró ojú sí nǹkan tí ò lọ láwùjọ wa. Gbogbo àwọn nǹkan tí ò bọ́jú mu láwùjọ wa, ẹ jẹ́ á kóró ojú sí. Ẹ má jẹ́ ká sọ àwùjọ ẹ di àwùjọ tá a ti fààyè gba ìsọkúsọ àti ìṣekúṣe. Nítorí wípé ẹni tó bá ń produce content gidi, ẹ ní ráwọn èèyàn láti support ẹ ní ráwọn olówó ayé láti hail irú wọn. Ṣùgbọ́n ẹni tó bá ti bọ́ sórí social media tó ti ń fẹnu tùtùkùtù irú èyí tó ń sọ yìí, irú wọn lọ́gbọ̀n aráyé máa ń gbóríyìn fún. Ẹ má jà sọ ìjọ́mọnìyàn wa nù nítorí wípé a fẹ́ polówó ọjà. Ẹ má jà sọ ìjọ́mọnìyàn wa nù nítorí pé a fẹ́ káwọn èèyàn mọ̀ wá, nítorí pé a fẹ́ jẹ́yàn láwùjọ. Àkókò bí sàn ju ká bí ràdàràdà lọ. Ká kú lọ́mọdé. Ó yẹ ni ju pé ká dàgbà ká mọ tọrọ jẹ lọ. Irú àwọn àgbà yìí, wọn bá mọ tọrọ jẹ, ó sàn ju pé ká mọ fẹnu wọn tùtùkùtù tó lè bọ́jọ́ ọ̀la wọn jẹ́. Ẹ gbọ́ ìbéèrè tí ìyá ń béèrè lẹ́ẹ̀kan. Ǹjẹ́ àwọn ọkùnrin fẹ́rù wọn bí? Ṣé lóòótọ́ làwọn ọkùnrin ń gbèrú wọn sílé? Gbogbo ẹ̀yin ọkùnrin tó ní làákàyè, ìbádàkẹ́ ẹ̀ dẹ́yẹ sírú àwọn obìnrin báyìí. Torí pé wọ́n ti fò ní wọ́n ti fi bọ̀lá wọn jẹ́. Ojú ẹ̀ka jẹ́ lọ́jọ́ ọ̀la. Wọ́n ti kó gbogbo ẹ̀jẹ̀ rush lásìkò tá a wà yìí. Láyé àtijọ́, gbogbo nǹkan tí ń bẹ nínú ẹ̀yà ara, àwọn ìkan wà nínú rẹ̀ tó jẹ́ wípé àwọn bàbá wa máa ń dà á pè ní. Wọn kì í lanú pé gbàgà. Ṣùgbọ́n láyé tá a wà yìí, kò rí bẹ́ẹ̀ mọ́. Gbogbo ẹ̀ làwọn ọmọ òde òní náà ti ń lanú pé gbàgà. Tí wọ́n sì ń sọ bó ṣe wù wọ́n, tán fẹnu pé bó ṣe wù wọ́n, tí wọ́n sì fi ń ba yá ọmọ ẹnìgbìn jẹ́. Wọ́n fi ba yá ara wọn náà jẹ́ pẹ̀lú. Àwọn ọmọ kéékèèké tí kò yẹ ká tí mọ oríṣiríṣi àwọn nǹkan kan. Irú àwọn ẹ̀dá báyìí ti ṣí ojú wọn sí. Mo rọ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì pátápátá wípé ká ẹ mọrú ìkànnì tẹ́ ẹ mọ já sí, ká ẹ sì mọrú ètò tẹ́ ẹ mọ gbọ́ ń bẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́mọdé lọ́wọ́ tí ń lo fóònù, ẹ mọ tó ń wò lórí fóònù, ká ẹ sì mọ gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé gẹ́gẹ́ bí olólùfẹ́. Ọmọ rẹ kó bàa lè fún ọ nísinmi. Tó bá dàgbà tán kò ní kúrò nínú wọn ní Bíbélì wí. Iṣẹ́ oríran mi ni mò ń ṣe. Ẹ ṣeun bàbá. Iṣẹ́ oríran mi lèmi ń ṣe ń tèmi. Iṣẹ́ tá a fi rán igúnnugún. Òun náà ní í ṣe. Iṣẹ́ tá a fi rán àkàlà. Kò ní ṣàìṣe. Ojú kòkòrò dára. Iṣẹ́ tá a fi rán àkàlà. Kò ní ṣàìṣe. Iṣẹ́ tá a fi rán mi lèmi ń ṣe ní tèmi. Ojú kòkòrò ọmọ làkejì. Gbogbo ẹ̀yin oníṣekúṣe oníṣọkúsọ. Ẹ lọ jáwọ́ nù iṣẹ́ láàbí. Àrẹ̀mú Olúwadámiláre mo wí tèmi náà. Mi ni mò ń ṣe. Ó tẹnu mi bàkọ̀ lásìkò yìí mo sì mí ná. Ìsàrẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbìn ọ̀rẹ́ mi.